للنعم الموجودة وصيد للنعم المفقودة صلى الله عليه وسلم. قولوا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يوم الدين كيد للنعم الموجودة يرى الله يرى الإتيان tí ò ní jọ sálọ lọ́wọ́ ní ìlú ìgbọ́lọ́ wọn kì í ṣiṣẹ́ ní ọ̀rẹ́ kan gbọ́lọ́hùn náà ní ṣẹ́yìdò ní àmì lọ́fùkù ìyáàmù ọlọ́tí pọ̀ tíyẹ̀ ní tí kún ìtíyẹ̀ ti ní tí wíwájú gbígbé tó lè mú ní sàwárí rẹ̀ tí ọ̀wá dé bá wá pé wọn náà yìí gbọ́dọ̀ mọ̀ ọ́ tí ọ sọ pé alhamdulillahi rabbil alamin rahman rahim maliki yawmiddin èyí ò ní gbogbo àwọn ọmọ mùsùlùmí tájọmọ ìyá rẹ tọjọmọ ìyá wa láṣẹ níṣẹ ọlọ́run yóò ṣiṣẹ́ méjèèjì fún ọ. Àmín. kó máa jẹ́ ìtọrọ wa fún ọ lódìdí kó máa jẹ́ ìtọrọ àwọn ẹni tí wọ́n ní àtọrọ fún ọ lódìdí. Kó máa jẹ́ ìtọrọ tí tó fúnra ara rẹ̀ fi àlìkìkáyà ọ̀hún ṣíwá rẹ̀ fẹsẹ̀ rẹ̀ ní tòkè mú tó sí bẹ́ẹ̀ kó máa jẹ́ ẹ̀fọ́ lọ́dún ní sallallahu alaihi wa sallam. mẹ́tẹ́ wà ní pẹ̀lú mi ìgbéyàwó ṣọlá àwọn ọmọ ẹ̀yà wa tó ti lọ ibi náà wọ́n wà gbóhùn wọn sì ti wà lọ́dọ̀ wa tọ́lọ́ kánú polisi bóyá ní sísè bóyá láti rẹ tó dé nínú àbí tí wọ́n bẹ̀ lórí ọ̀tí wọ́n wọlé wa wọlé àwọn ọ̀la nílẹ̀ tí a wà yìí bàtí bọ́lọ̀ kánú ní sọ́yìn sallallahu alaihi wa sallam. Amin. 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 àwọn tí wọ́n fi ara wa ọ̀gá pẹ̀lú ṣe yìí náà wọ́n náà lọ ọjọ́ délé. Amin. Amin. ẹni ó sọ bẹ́ẹ̀ gángan tó ní ti yẹ́lò ìlàsájú àwọn ará ayé àtàwọn èrò sallallahu alaihi wa sallam. ìlú ẹlẹ́bẹ̀ta. Sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. Àmín. 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 Al-Qur'an al-Karim sọ̀rọ̀ ní ọba tàbí níbẹ̀ ọwọ́ ọ̀la ìyàgbẹ́ náà ń gbé ẹgbẹ́ fún ọ. Àmín. ọmọ ẹgbẹ́ fún ọ lọ́dún yìí. Àmín. sallallahu alaihi wa sallam. láàrin wa bẹ́tà. Amina. Amina. Amina ya Allah. aláwa wí ní ìgbàmẹ́ta kiri ra wí ẹ̀mẹ́ta kiri. Súra ọ̀hún délẹ̀ àwọn àfilẹ̀ àwọn tí ń fi súra yẹn délẹ̀ ní ìjáfikún ilé wa ní Ayatul Kursi ó sì pé aṣíwájú gbogbo àwọn ará ayé àtàwọn ìwọ̀n ẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wa sallam. àní fi bẹ́ẹ̀ ilé àdúrà fún ẹnì kankan àbí ká ti gbà pé ọlọ́run ní ti ń gbà lọ́wọ́ yóò sì máa gbà lọ lórí Àmín. Sallallahu alaihi wa sallam. Amin. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. وبه نستعين وبه نستعين. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. الرحمن الرحيم الرحمن الرحيم. يوم الدين مالك
الدين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين 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 يا الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله لا إله إلا هو ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يقدر حفظهما وهو العلي العظيم. آمين آمين يا الله. على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الذي ما ولد مثله في الوجود ولم يولد مثله قط صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. آمين 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 يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 يا الله. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Olúlọrin. دام الله حياته. الله يعصمك لا تخاف دركا ولا حول ولا قوة إلا بالله. لقد جاءك آية كرسيك سورة الفاتحة أتقول الله ميتا باتي دوم بابالو نلاتي لقد جاءك سورة الفاتحة. Kúrò aláwọ̀ kan máa jẹ́ ti àwọn àgbàlagbà tí èyí lè ṣẹ̀ látọ̀dọ̀ wọn. Bó tún wá kẹ́kọ̀ọ́ tí wọ́n àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ bàbá ìmọ̀mọ́ fà ní bàbá wa kí àwọn. Àmín. Bàbá wa tí bàbá tí wọ́n ṣẹ̀ bàbá wa waziri ilẹ̀ àti bàbá wa ṣe kàágà tí wọ́n ṣẹ̀ gbogbo wa ilẹ̀ ní bàbá àti rí ọlọ́run kọ́ bá kẹ́wọ̀n. Ọ̀rọ̀ la bá wọn ṣe fún wọn àwọn tiwa náà kọ́ lọ́ọ́ bá bójútó wọn. بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض ما ذا الذي يشرع عنده الا باسمه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم الله ما شاء
عزيز عليه ما عنتم حريص عليكم المؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. nípa ní bàbá wa mo tún bẹ́ẹ̀ tún àdéhùn ṣe bàbá nípa ti ṣe jọ yìí aláìlọ́lá kí ìtòdì àgbọ̀dà tó wò wọ́n yà lẹ́yìn ọ̀bá jọta létí ìfẹ́ni tí ó lè tó ẹ̀yìn ọba fẹ́fọ̀ lábàtà tó wá yọ ọ̀bẹ tì í ọ̀dà mi lójú pé kó tó gé apá rẹ̀ tán ẹni ó yẹ ẹ̀fọ́ níbọ̀ ọkọ̀ ọmọ bẹ́ẹ̀ yọ ọmọ pé o lè yọ kábàlá láyé kí wọ́n má padà kí wọ́n tọ́ èsì kí wọ́n tọ́ gbogbo ẹ̀ fún wa káwá ṣe tán kò lágbá kásì máa lọ èèlò ní òdo sí mọ́sìkì alájàmbá kí lónìí tẹ́ ṣe bẹ́ẹ̀ níní ọlọ́run èèlò ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí mo dá sí torí ní ọba padà wájọ́ mi kí lẹ́kọ̀ọ́ máa mú lọ́wọ́ alájàmbá kí èèlò ní wọ́n dá sí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àdúgbò ti wà ní tẹ́lẹ̀ abẹ́ ẹgbẹ́ mi lé mèrè ìtẹ́ bá mú lójú mi tẹ́bi ó ní lójú sí ilé èyí táwọn ń ṣe ẹ má dàgbò stanley ọ̀dà tí wọ́n wà fún mi ní iṣẹ́ yìí kí ìjàmbá ò ṣe tó bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó wà láàrin mi àti ìmọ̀n bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí Allah Allah wá ní wọ́n ṣe 5 million naira ní ìwọ̀n ṣe 10 million naira àmọ́ ìwọ̀n kọ́ wọ́n fi sùn lọ́kàn mo dẹ̀ ti sọ fún wọn yìí pé gbogbo ètò kù tí ó lù parí lágbára Ọlọ́run á ṣàyẹ̀wò ẹ̀. ọ ti tán a sọ̀rọ̀ sí sọ̀rọ̀ tí èmi náà kà sí náà ni mo mọ̀ pé tí ní tẹ̀ ṣe dára sí ọmọ yóò máa gbẹ̀gbẹ̀ láti ẹgbẹ́ olóòtú tó wà wùdó ní síwájú Ọlọ́run ibi ó dé tí ó fi parí Ọlọ́run kan àwọn tá a wá kà wá bí for the first time lórí gbogbo aná làwọn ọmọ kókó rọ́bà bá ń ro èèyàn ní tó ń ṣe ó gba ìjẹ bá bẹ fún wọn láti ìlú ẹ̀dá kù ìdíkéètì ní ìṣẹ́jú kan àdìbà akátìmọ́lá ẹ̀rọ ní kàmísì àdìbà àwọn oníkọ́ sọ̀rọ̀ ní fẹ́ náà ìtọ́lọ̀ ń bọ̀ àwọn aládùúgbò wa nù bàbá wa àbúrò àkílọ̀ mi àdìbà oníkọ́ ní 50,000 fún mọ́tà sí bàbá àkílọ̀ ní 10,000. Brother, Alhaji Zakaria. Wọ́n lè ta ló ń sọ lẹ́yìn. Wọ́n lọ lẹ́yìn lọ. Tí wàá jọ ọlọ́run tó ní yìí. Tọ́ ó ti sẹ́wọ̀n pé lẹ́yìn ọba ló ké gbàgbà. Lọ́jọ́ ìgbà tó gbé bàbá wa ń fà tó bá yọ̀ wọlé ìlú lọ́wọ́ ìdá sí. Tọ́ wọ́n ní láì ní pa dáhùn tí dáhùn sọ tẹ́lẹ̀. Kéjọ ni ó lè lárí fún mi lọ fún bọ́dá sí. Ọlọ́rẹ́bù mo ti pè lẹ́ẹ̀kan sí owó àwọn aláàfáà jẹ́jẹ́ yìí sì lè wó de ìké sí pé mo wọ́n ti ṣe àwọn ànílẹ̀ ẹ̀jọ́ tí mo pè wọ́n wá aláàfáà ìrọ̀gbọ́dọ̀ wá pè wọ́n wá láti sọ pé mo kí náà sí. àwọn bẹ́ẹ̀ lọ́ba gbogbo bọ́dá tó wù wọ́n rà àwọn tó mọ̀ ẹ̀kọ́ máa ké wọ́n wáyé pé ìgbà abúlé àfáà yìí wọ́n sì fún bàbá 500. dọ́kítọ̀ eléètú wọ́n lówó ọ̀nàrẹ́bù ní. wọ́n ní lórúkọ ọ̀nàrẹ́bù dọ́kítọ̀ isa eléètú wọ́n ní 100,000 lórúkọ ọ̀nàrẹ́bù àtúntọ́lọ́wù àtúntọ́lọ́wù. alájí wa Sulaiman Adeyi wọ́n ní owó 200,000 wọ́n ti ṣe sí Al-Habibiyya
Islamic Society. Instrumentals, Barrister Shoaib, Imam Al-Abrar, wọ́n ní owó tàwọn náà 50,000. Wọ́n ní kí gbówó ìyàwó bá owó àdínkù mi kàn lẹ́yìn ọ̀pọ̀ lórí. Ọlọ́wà ìlànà ọ̀fà, wọ́n ní ó kọ́ lọ́wọ́ ìlànà àgbà. Owó 50,000, wọ́n lọ àpọ̀ ọlọ́dá sí. Ó tún ní 50,000, wọ́n máa lọ. Alájíwá Adémúsá, wọ́n ní owó 10,000 yìí, wọ́n máa kó owó ìfàsí. Bàbá wa ìmáàmù àgbà, wọ́n wá ní kí á sọ fún pé wàísí ẹ̀fọ́ Ibrahim akọwà ìdáwó àpẹẹtì. وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ولما يؤمن بعده ونسيت من يهودة. آمين. آمين. Àmín.